Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ ohun tí wọ́n sẹ́nìkan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu ìwà wo lẹ́kọ̀ sí òbí ohun tó bá wọn lóbi ṣàròjà ayé ọmọ ohun táwọn kan ò ní mọ̀ o àwọn kan ní wọn ò mọ̀ lò tibitire ládàlẹ́ ayé ẹ má jẹ́ kó bí rárẹ̀ ẹ má jẹ́ kan sọ́nà ni o ó mà ga ọ ohun tó ta kókó tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ ohun tí wọ́n sẹ́nìkan bẹ́kún kọ pélé ta ló lè sọ ó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tú kò má dá kò má dá kò má dá kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n sẹ́nìkan kedere lójú Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn tún yà mí lẹ́nu. ṣínà ìràwọ̀ bóyá lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lóbi ṣàròjà àwọn ọmọ. bàbá ẹjọ ẹ bọ́ta bàbá ẹjọ ìṣàánú mi bàbá ìṣàánú mi bàbá ìṣàánú mi bàbá ẹ wò bí mo ṣe ń làágùn lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo rí àpẹẹrẹ ẹ̀jẹ̀ tó ń sun lọ́wọ́ mi bàbá ìṣàánú mi bàbá ẹjọ. Ibo ló ti jẹ èèwọ̀? Èèwọ̀ bàbá mi ò jẹ èèwọ̀ ló jẹ èèwọ̀ bàbá. Ẹ̀yin alálẹ̀ ẹ fi hàn mí mo fẹ́ mọ bí tọmọdé yìí ti jẹ èèwọ̀. Fúnkẹ́. Bàbá. Ibo nìyá rẹ wà báyìí? Bàbá, èyí ló pọ́jọ́ keje tí ìyá mi ti kú. Ó kú, ó fún mi gbọ́. Ó kú, ó fún mi mọ̀. Bàbá, kò rí bẹ́ẹ̀. Pàjáwìrì tó já sí mi ò jẹ́ kí mo ṣe máa plan ara mi, bàbá. Ó ti dá. Ṣé o sá ti sìn? Sí wọn èyí náà ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn mo ti sí ìyá mi bàbá mo ti sí wọn. Orí rẹ ti burú ìyá rẹ kú láti jẹjẹ o ò jẹ́ kí n gbọ́ o sì ti sín ó ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́. lọ́nà wo ìṣàmọ̀ wípé èmi nìkan ṣoṣo ni ìyá mi bí dájúdájú èmi náà ni màá sin wọn bàbá. Ta ló ra aṣọ màtí tẹ́ fi sí? kí ló ń jẹ́ màtí mímọ́? Aṣọ tẹ́ fi yí aṣọ funfun. níwọ̀n ìgbà tó jẹ́ pé èmi nìkan ṣoṣo ni ìyá mi bí dájúdájú èmi náà ni màá raṣọ tó máa fi ṣe wọn kódà kò sí tí wọ́n fi sí wọn gan ìlú òyìnbó ni mo ti rà tó bá mi pé wá sí Nàìjíríà bàbá. orí rẹ ti burú ìwọ ló ra màtí ìwọ ló tún ránṣẹ́ sí ìlú òkèèrè nílùú èbó kó sì tiẹ̀ fi gbé ìyá rẹ sí kòtò ìwọ ló tún ó ti mọ̀ pé orí rẹ ti burú. ṣé mi fà á létí ní nígbà tí o wá sí ọ̀dọ̀ mi fún àjò pé o gbọ́dọ̀ jẹ́ kí ìyá rẹ kó nánú owó tí a ṣe fún ọ àjò owó tá a ṣe fún ọ pé kò gbọ́dọ̀ ná kọ́bọ̀ ńbẹ̀ o wá múnú owó yẹn òun ra màtín òun ra pósí òun. Mi ò kówó lé màá mi lọ́wọ́ mo ra nǹkan fún mo ra nǹkan tó fi síwó ni bàbá mi ò kówó lé wọ́n lọ́wọ́ bàbá. o ti káre o mọ̀ pé o ti jẹ ègúnmọ́yánù o ti jẹ wọ
ó ti jẹ́wọ́. bàbá ẹ dákun ẹ ṣàánú mi bàbá ẹ má wò mí ràn bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ ṣé kò sí solution ni. solution. bẹ́ẹ̀ni. òun ló jẹ́ àtúnṣe. àtúnṣe bàbá àtúnṣe ni mo fẹ́ bàbá. mo gbọ́ bàbá. ọ̀nà àbáyọ tó lè wà nínú kó lọ jẹ́wọ́ pé ìwọ ló fi ìyá rẹ ògbówó àbí kí ẹlẹ́dàá olódì rẹ kó yàgò bá faramọ́ mẹ́. mo faramọ́ kankan nu méjèèjì. o faramọ́ kankan. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n ní kójú mọ́rin bí ẹsẹ̀ lóògùn ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. wàá gbéra nísìn lọ sí ìlú yín wàá fi ẹsẹ̀ rìn lọ sí ìlú yín láti lọ jẹ́ fún àwọn mọ̀lẹ́bí wípé ìyá mi tó kú èmi mo lò ó tí mo fi ṣe oògùn owó o. ìyẹn ń kọ́. ẹ jẹ́ ìpàdésílẹ̀ bàbá mi síta kò ṣe é sọ. bàbá ẹni kì í lọ jẹ́wọ́ nìyẹn bàbá mi ò lè jẹ́wọ́ ẹ jẹ́ má jẹ́ ká ṣírí mi tù bàbá ẹ ṣàánú mi bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bàbá. máa gbọ́ fóònù rẹ ń kọ́. bàbá fóònù mi ní fóònù mi rèé bàbá. àti bàtà ẹsẹ̀ rẹ tó fowó ẹ̀jẹ̀ rà. bàbá. aṣọ ọrùn rẹ nìkan la yọ̀ǹda fún ọ torí pé ìhòòhò ló wáyé àlẹ́ ní kó o mọ̀ gbọ́sọ lọ ìhòòhò ló wáyé àní kó o fi ìhòòhò lọ sílùú yìí. gbogbo ohun tí o fi owó ẹ̀jẹ̀ rà kìí ṣe tiẹ̀ ìtumọ̀ rẹ̀ nù. bàbá ìjọ tí mo bá gbọ́ yíyẹ dáadáa ẹni kì í fi ẹsẹ̀ mi méjèèjì kí n fi rìn lọ sí ìlú wa ní Bayero lẹ́gbẹ̀ẹ́ dẹ. bàbá wèrè ló lè fẹsẹ̀ rí gbogbo ọ̀nà yẹn bàbá bí ó ṣe wèrè bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ ṣàánú mi bàbá ẹ jọ̀ọ́. tí ó lè yọ ọ́ nínú wàhálà tó wà ní àwọn alálẹ̀ ní kí n sọ fún ẹ mo sì ti sọ. kò sátúnṣe mí bàbá. ẹni bá ṣohun ẹnìkan ò ṣe rí yá gbígbẹ̀yìn ló ti máa rí màmá ṣe lògùn mọ́mọ́ o ṣe ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ yóò ká má kánjú gbilẹ̀ ọ̀la àkànjú wa yàwó ẹ dákun òun kò ní lọ ẹni bá ṣohun ìkọ̀kọ̀ ni ó padà dára ẹlẹ́bi ni ṣe rí gbẹ̀yìn o. wàá fi ẹsẹ̀ rìn lọ sí ìlú yín láti lọ jẹ́ fún àwọn mọ̀lẹ́bí wípé ìyá mi tó kú èmi mo lò ó tí mo fi ṣe oògùn owó o. kó lọ jẹ́wọ́ pé ìwọ ló fi ìyá rẹ ògbówó tàbí kí ẹlẹ́dàá olódì rẹ kó yàgò. ó mà ga ọ ohun tó ta kókó tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye Ọlọ́run ló mọ̀ ọ́.
Ọlọ́run ló mọ̀ ohun tí wọ́n sẹ́nìkan kedere ní lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu ìwà wo lẹ́kọ̀ sí òbí ohun tó bá wọn lómi ṣàkóyàrá ayé ọmọ bẹ́kún kọ pélé ta ló lè sọ ó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tún kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀. Ẹ jọ̀ọ́, please, who are these people? Àti pé báwo lẹ̀yin gan ṣe jẹ́? Personal assistance wọn ni colleague wọn ni ti wà pẹ̀lú past 3 days. Oh, good. Nínú ìwádìí wa, a gbọ́ pé wọ́n gbé mọ́tò jáde nígbà tó ń lọ. Gẹ́gẹ́ bí security ṣe. Oh, security, please, can you come closer? Ẹ pẹ̀lẹ́, ẹ kúṣẹ́. Ẹ jọ̀ọ́, nígbà tó ń jáde, ṣé ẹ ṣàkíyèsí bóyá wọ́n wà pẹ̀lú èèyàn kan kó tó di pọ́n jáde? Àtọ́sà, mi rẹ́ anybody sir. Okay. Bí around what time ni tá à ń sọ yìí? Ìgbà tó ń jáde, wọ́n ṣe morning sí mi. So that will be around 1 a.m. 1 a.m. Ẹ gbọ́? Oh, possible because we spoke some minutes to that time. 1 a.m. àbí? Bẹ́ẹ̀ni sir. Good. Ẹ jọ sọ̀rọ̀. That's interesting. Nígbà tẹ́jọ sọ̀rọ̀, kí ni àwọn tó ń sọ fún yín kí ni tẹ́jọ sọ? Actually, wọ́n fẹ́ confirm hospitality àwọn guests. So they come up and to fix one up. Okay. So that's what we discussed. Oh, excuse me. No, go ahead, please. Hello, sir. Kábíyèsí, sir. Rárá, sir o. Kí ló ń sọ lẹ́nu yìí? Ìwọ tó súnmọ́yàn, tẹ́jọ́ wọlé, tẹ́jọ́ jáde. Ó sọ fún mi pé ó mọ bó ṣe rìn. Ìgbà tó ń pe aago ẹ̀, kí ló sọ? A ti pe fóònù wọn, gbogbo fóònù wọn ló wà switched off. Oh, aago ẹ̀ ò lọ mọ́. AY àti wọ àti àwọn ọlọ́pàá yẹn ẹ máa bọ̀ ń bí ìsinsìn. Okay, sir. No problem, sir. Sir. Yeah. Kábíyèsí ni pé kí àjọ máa bọ̀ wá sọ́dọ̀ àwọn. Oh, sí palace. Yes, sir. Oh, that's good. Okay. Sọ fún mi ná, olóyè. Kábíyèsí. Àṣà ọ̀rọ̀ dìgbòlù ọ̀pẹ́ rẹ̀. Ọ̀pẹ́ rẹ̀ dìgbòlù àṣà. Àṣà wa mú ìwọ̀pẹ́ rẹ̀, ó tú. Jọ sọ fún mi. Eré kí ni ẹyẹ oko bára wọn ṣe tí wọ́n fi ń tù yà ara wọn? Eré ikú ni sá. Eré ikú ni. Ó fẹ́ pa ni. Ó fẹ́ pa ni. Kábíyèsí. Olè tó gbé ni lẹ́dí ẹ̀ ò bá ní sìn. Kí ló fẹ́ ṣe fún? Ó fẹ́ pa ni. Ó tún fẹ́ pa ni. Kábíyèsí. Ó fẹ́ pa ni. Ó fẹ́ pa ni kábíyèsí. Ó fẹ́ ràn lọ́rọ̀ ni. Ó tún fẹ́ pa ni àbí? Ó ti ní. Kábíyèsí. Arábìnrin Fúnkẹ́ yìí. Ògo ìlú wa ni o. Tí a bá wá wọ̀rọ̀ kan fi ṣàdá, ó lè fẹ̀yìn wọgbó. Ẹ̀yin náà ẹ wò kábíyèsí. Èèyàn wọnú òtẹ́ẹ̀. Gbogbo ayé ni kó wọnú òtẹ́ẹ̀. Olóòtẹ́ẹ̀lì jáde ṣe wọ́n ní wò tó rí mọ́. Báwo ló ṣe wá rìn? Kábíyèsí ẹ fúnra o. Adéfúnkẹ́ ó lè fẹ̀yìn rìn wọgbó. Àbí? Ní wàrà ń ṣe sà. Ẹ jọ̀ọ́ má bínú ẹ̀yin ará. Nǹkan tí àwọn oníṣẹ́ ibi tó sọ láyé dànsìn nìyẹn. But a fi dá yín lójú pé kí ilé òní tó sú, àṣírí wọn máa tú. Sure, àṣírí wọn máa tú. Manager. Yes. You will have to follow us to the station, please. But ṣé ẹ máa ń kí n gòkè kí n lọ gbé bag mi? No, kò need. But kí n kò gbé bag mi ni. No, that would be superfluous. Ẹ kàn tẹ̀lé wa. Ìṣẹ́jú mélòó lẹ fi máa padà ń sìn? Let's go. Ẹ já lọ, please. Please. Padà síbi iṣẹ́ tẹ. Padà síbi iṣẹ́ tẹ. Ẹ ní láti provide wọn ni. Kí ló dé gan? Ọ̀nà ìsìn wà náà. Ṣé o jẹ́ kó wá disappear bẹ́ẹ̀ yẹn ni? Ẹ provide wọn o. Ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yìí. Ẹ kó àdúró dé.
Thank you so much. She, this is serious. Ẹ ṣeun kábíyèsí. We are like a dog with two tails, kábíyèsí. Wípé ẹ tiẹ̀ pè wá láti ká yọjú sí yín láàfin. I want to say we are honored, kábíyèsí. Thank you. I am very sure pé bẹ́ẹ̀ ṣe wà ń bí. Any information tó wà òkè fún mi nípa ọ̀rọ̀ tí Fúnkẹ́ tà ń wá yìí. kábíyèsí ìwádìí sì ń lọ lórí Ìwádìí lọ lórí ẹ̀. You see, I want you to do anything. Oh, let me tell you this. Bóyá o mọ bí arábìnrin bó ṣe ṣe pàtàkì nínú ìlú ìtó. Láti ìgbà tí mo ti wà lórí àga tí mo wà yìí, ó ní arábìnrin tí support mi. Kì í ṣe mi nìkan, pàápàá jùlọ ní gbogbo ìlú yìí. Àìmọye ìgbà ni arábìnrin máa sọ pé kábíyèsí ẹ send account number yín. Owó ńlá ni màá rí tó wọnú àkáǹtì mi. Imagine. So gbogbo ọ̀nà àti gbogbo nǹkan tẹ́ ẹ bá lè ṣe ni mo fẹ́ kẹ́ ẹ ṣe láti bá mi gbọ́ nípa ẹ̀ kéde mú wá sí palace. Please. Kábíyèsí, as trained detectives, mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé as we speak, investigation has begun. Searches and seizures is ongoing. A ti set up surveillance team. Pẹ̀lú àdúrà àti àtìlẹ́yìn, I bet my bottom dollar. Ìpẹ́ láìpẹ́, kábíyèsí, ẹ fojú rí Mrs. Fúnkẹ́. Fúnkẹ́, ọ̀gá o. AY. Kábíyèsí sà. Ó sọ fún mi wípé o ò fura sí ẹnì kankan. Ara kábíyèsí. O ò dẹ̀ gbọ́ àbí kó rí àwọn kan tí wọ́n ń fa ọ̀gá ẹ̀ sínú òṣèlú àbọ̀gá ẹ̀ gógó ní interest inú ọ̀rọ̀ olóṣèlú dé. Kò sí tó jọ bẹ́ẹ̀ kábíyèsí. O kò sí tó jọ bẹ́ẹ̀ kábíyèsí. Officer Bimbo, sir. Officer Bimbo. Bẹ́ẹ̀ni kábíyèsí. I have your number. I will call you time to time. Okay? At this point, I think it's the best time for me to inform the Commissioner of Police. I bet it's sọ fún wọn tẹ́lẹ̀. Wọ́n ti gbọ́ wọn náà. Wọ́n ti gbọ́, don't worry, I will call him myself. Màá tún jẹ́ kó mọ̀ bí kìíní ṣe important to see me. Okay? Thank you so much. I'm sure to follow, sir. Okay? Let's go. Ẹ káàbọ̀ mà. Ó mà ga. Ọmọge ẹlẹ́kọ̀ọ́ relé ẹ má bà dárò. Ẹ má fi mí ṣe yẹ̀yẹ́ jọ. Báwo ni ṣe ẹ̀? Dáadáa ni mà. Ṣé o wà pa? Yes ma. Taofik sọ pé màmá láwọn ò ní jẹ́ kó tẹ̀lé wa lọ síkò mọ́. Ṣé kò sí? Rárá, wọn ò sọ bẹ́ẹ̀, wọn ò ní kí n má tẹ̀lé yín. Wọ́n kàn ní kí n ṣe sùúrù díẹ̀ táwọn á fi rí àwọn ẹbí dádì mi. Ìgbà wo lẹ́yìn máa tún padà wá báyìí kí ni máa tẹ̀lé yín? Pípadà wá ló dárúkọ bẹ́ẹ̀ yẹn. Mi lè predict ìrìn mi. Wo ICPC mo ti ń ṣiṣẹ́. Mi kàn lè dédé decide pé ìgbà báyìí ni mo lè jáde, ìgbà báyìí ni mo lè wọlé. But ó mọ nǹkan tá a máa ṣe. Ó ṣì ń dá. Sọ pé Taofik, ìrìn tí ẹ ò jìnnà síbí. Tó bá ti wá ń wá, tí mọ́mì bá ti wá di pé wọ́n ti conclude, wọ́n ti ráwọn táwọn láwọn fẹ́ rí nǹkan kan, má jẹ́ kí ti Taofik dì sí. Taofik máa jíṣẹ́ fún mi. So màá mọ bí ìrìn yẹn bá ṣe máa jẹ, má wọrí. Kẹ́ tún máa bá mi rán wọn létí. Má wọrí. Kẹ́ bá mi kí wọn tẹ́ bá ti délé mà. Ọmọge ẹlẹ́kọ̀ọ́ wá má ì lọ lóde. Ṣé mà? Yes ma. Yes ma, kẹ́ bá mi kí lé ó dáhùn ma. Talile. Jọ̀ọ́ má bínú. Láti àárọ̀ tí mo ti lọ sí ìgboro Ẹdẹ. Jọ̀ọ́ ibo ló wà jàre, ibo ló lọ? Mo ṣàlàyé pé pọ́n náà ni mo wá lọ. Kò síbi tí mo wá dé lágèrè, mo rí wọn ni. Mo ṣẹ̀ṣẹ̀ rí wọn rọ̀lẹ́ ni. Okay, àwọn ló wá lọ. Bẹ́ẹ̀ni ma. Ọ̀rẹ́ ti yé mi. Ìwọ ṣáà jẹ́ chairman Sẹ́dẹ̀. Babẹ́dẹ́ dúró Sẹ́dẹ̀ síbẹ̀. Má ṣe bó ṣe wù ẹ́, wọ́n ń ròyìn ẹ. Ẹ má ṣe yẹn, mímí náà lè kó. Ọjọ́ bá ń tilẹ̀kùn. Wá ọ̀gbẹ́ni, kí ló ṣẹlẹ̀? Ṣé mi lè tilẹ̀kùn mi ní ṣé wọ́n ń dùn mí ni? Ọ̀dọ̀ ẹjọ́ bá ń gbé báyìí. Mo fi sílẹ̀.
máa rìn káàkiri ẹ̀dẹ̀ tó rìn. ìwò làbúrò fẹ́nìkan ló mọ́ fẹ́nìkan ló bá ní sí ṣé o ti wá dé. ó mà ga ọ ohun tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ ohun tí wọ́n sẹ́yìn kan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ìwà wo lẹ́kọ̀ sí òbí ohun tó bá wọn lóbi ṣàkóyá ní ọmọ. Bẹ́kún kọ pélé ta ló lè sọ ó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márùn tí ò gbọ́dọ̀ wí. Eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tú. Kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n sẹ́yìn kan kedere lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. ṣínà ìràwọ̀ bóyá lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lóbi ṣàwọ̀jà àwọn ọmọ. Ẹni bá ṣòwò ẹnìkan ò ṣe rí àbígbẹ̀yìn bó ti máa rí. Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀ o ò jáde náà látàárọ̀. AUB nǹkan tó ń ṣe ẹ̀yẹn wọ́n sọ fún ẹ pé ìwọ nìkan ló ṣẹlẹ̀ sí wo everywhere ló tight kò sẹ́ni tí nǹkan dẹrùn fún oníkálukú kan round struggle manage ni o ti gbọ́ tó dẹ̀ wá dúró síbẹ̀ látàárọ̀ tó jáde ok ọmọ ọ̀gá tèmi máa ṣe jẹ́ kí n yá ẹ ní 50k ká fi lọ ká dín because mi ìmọ̀gbà tó fẹ́ ṣe léyìí dà nítorí pé kò sówó lọ́wọ́ ẹ̀ òwò lọ́lé òwò ṣọ́mùgbà tó ti lọ sílé last wàá tún wá torí pé kò sí owó lọ́wọ́ ẹ̀ náà lélẹ̀ ò tún ní lọ́ọ́lé Fúnkẹ́ ṣe ni kò bójú mu ṣé o mọ yí ẹ̀ tó ti lọ sílé ọdún last mi ì dẹ̀ ní báyìí lọ́wọ́ sí i toró ní ọ̀rọ̀ tí mo sọ fún yẹn lẹ́kọ̀ọ́ kí n tó mú ẹ kúrò lọ́dọ̀ wọn wá sẹ́kọ̀ọ́ ṣé o ti gbọ́ jẹ́ ká jọ lọ lélẹ̀ ṣé o ti gbọ́ màá yá ẹ ní 50k ká fi dé tábọ́dẹ̀ ti dé wàá máa return ẹ̀ fún mi àyè tún kọ́. ẹ fẹ́ yá mi 50k ẹ bá yá mi 50k tán tí mo lọ lé ọdún tá bá padà dé ẹjọ́ bá àwọn ìfẹ́ san fún yín Yorùbá ní kàkà kọ́ mọ́ fìṣẹ́ wọ̀lú áyà fi ọjọ́ kún ọjọ́ ẹ̀ lẹ́yìn òdì ni ẹ wò ó sísá mi ẹ jẹ́ kí n rọra fi ẹ̀sìn mi mọ́ lẹ́kọ̀ọ́ bí instead tí màá fi lọ yẹ̀yẹ́ ara mi nílé yẹn ẹ wò mo wà òkè báyìí sísá mi mo mọ nǹkan tí mò ń sọ ó dẹ̀ yé mi gan ẹ ṣàjẹ́ ìrora wà báyìí. ẹ wá èdè Yorùbá jẹ́ kí n sọ kí nìkan fún mi. anything jọjá rẹ kí ni kémi ṣe shop mi jóná àbí ṣé bó o mọ̀ sí ọ̀rẹ́ mi tá a tún jọ wà lọ́fíìsì o mọye tí mo yá tó lóun fẹ́ lò kí ló sọ fún mi ó nígbà tó òun bọ̀ pẹ́pẹ́sẹ́ àwọn olè rọ́ọ̀bù wọn gbowó lọ́wọ́ wọn ṣé mo kú ni ìyẹn ò sọ wípé kí n má lè ṣe responsibilities mi kò dá dúró nínú kò sí yẹn náà lèèyàn ti máa wáàyè láti jẹ́ kó wà ilé ṣe pàtàkì èèyàn gbọ́dọ̀ sọ ilé ẹ̀nà ṣé o ti gbọ́ tí èèyàn bá lọ anywhere tó lọ títí ilé ló máa fa bọ̀ sí tọkùn bá bọ́ ó máa ń bọ́ sọ́rùn ègè ni èèyàn ò dẹ̀ ní gọ́gọ́gọ́ wọ́n máa ń borí kí ilé bàbá ẹ̀ ilé ó important lọ́múra ká ṣe rí jáde máa yá ilé wọ̀ wá sán tá a bá dé. But why kí ló dé mo ní àwọn tó ń rí owó lójoojúmọ́ wọ́n surround mi báyìí ni bọ̀ èmi ò rí nǹkan kan jọ ṣé kádàrá ni ká pè ní. Fúnkẹ́ wo bí wojú mi jẹ́ kí n sọ kí nìkan fún ẹ sórí àpọ̀jù ìrònú ó lè jẹ́ kí ẹ̀dá ṣí ẹsẹ̀ gbé téèyàn ṣe nǹkan tí kò fẹ́ ṣe sórí àwọn tí wọ́n ń wò yẹn àsìkò tí wọ́n ló tó kádàrá oníkálukú kò ní kọjá ẹ̀ àkọọ́lẹ̀ ó ti gbẹ sórí àsìkò títí ẹ bá máa dé Fúnkẹ́ wọ́n rò pé ṣògùn owó ni kò yẹ ronú mọ́ níwọ̀n
ṣé ti gbọ́. Fúnkẹ́ má rí ìbínú mi o mo bẹ̀ lórúkọ náà má jẹ́ kí n disgrace ẹ o má jẹ́ kó dìgbà tí mo bá ba ayé ẹ jẹ́ fúnra mi kó o tó bọ́ síta nínú ilé mi wá kí ló dé ṣáàjọ gbalépọ̀ ni òde máa lọ ṣọ́rọ̀ wà ń bẹ́ẹ̀ ni olórí burúkú ọmọ kí ló dé lọ bá olórí burúkú kejì ẹ tí ìṣẹ́ ti jọ mú yín tó ń tẹ̀lé káàkiri yẹn dé ló bá àkẹ́jọ́ ló máa kó pa kí ló dé ṣe dandan ni kó kú síbi ni ṣé mi ilé bàbá ẹ̀ níbí ni Fúnkẹ́ bọ́ síta. sista ṣé mi àti yín níjà tẹ́lẹ̀ ni ṣé mo ṣe yín tẹ́lẹ̀ ni tẹ́ fi ń lé mi bọ́ síta nu lé yín lóru yìí. Fúnkẹ́ owó ojú mi méjèèjì sọ̀rọ̀ ayé rẹ ti bàjẹ́ bó dẹ̀ ṣe sọ bó ṣe bí o tẹ̀lé fún mi lésì padà yẹn ayé ẹ ti bàjẹ́ wá kí ló ṣe ẹ́ owó w gidi ni ṣé mi lè fún lésì ọ̀rọ̀ àwọn ayé ọmọ yìí kẹfẹ́ bàjẹ́ ni ó jẹ́ pọ́nmi onígbèsè ó jẹ́ pọ́nmi ó jẹ́ yọ̀mí ó tún jẹ́ mi lówó òsàn kí ló dé ṣọ́ máa ń bá ní tọkọ fani nítàn ya ni ìyá ẹlẹ́kọ̀ọ́ tí ìṣẹ́jọ́ mòyìn dódó yẹn lọ bá iṣẹ́ yẹn inú iṣẹ́ yẹn lè máa kú sí èmi ni mo bẹ́ ó yá bọ́ síta. ẹ wò pé mo sọ ń gbà pé kẹ má ya mi lówó òun nìyẹn òun lẹ ti ń fi bú mi yẹn ṣéjà wà nù ẹ ní ẹni kí n fẹ́ nìkan mo dẹ̀ ní mi ò láìkẹ́ pé mi ò lè fẹ́ wọn sista ṣẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀yìn náà nìyẹn tẹ́fí ní kí n máa bọ́ síta nu lẹ́yìn lóru yìí kò sí problem kò sí wàhálà. bẹ́ẹ̀ ni burúkú ẹ̀ sàn ó ya wèrè ni kí ló ṣe é má implicate mi olórí burúkú ọmọ bó ṣe máa lọ rojọ́ níta nìyẹn èmi ò kẹ́ sọ pé kò fẹ́ ní bọ́dí o mi sọ pé kò fẹ́ yòókù sí dandan ń bẹ̀ èèyàn ló rí ẹ ó lóun fẹ́ràn ẹ ìwọ dẹ̀ rí ẹni yẹn dẹ̀ ní nǹkan tó fẹ́ hàn fà ẹ ó fẹ́ táyé ẹ ṣe ìwọ dẹ̀ ní rárá sẹ́ oníṣẹ́ yẹn ló bá ẹ lára mu inú iṣẹ́ yẹn ló fẹ́ kú sí jọ kí ni kí n ṣe sí yẹn mi ò dẹ̀ lè bu lórí burúkú tó mi lè jẹ́ kó ṣẹ́ ràn mí bọ́ sí ìtálẹ́ sista lóru yìí lọ. ò ní gbádùn ìwọ lórí burúkú ọmọ máa ṣàwọn ayé máa bàjẹ́ ni. ẹni bá ṣohun ẹnìkan ò ṣe rí àbígbẹ̀yìn bó ti máa rí màmá ṣe lògùn mọ́mọ́ o ṣe ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ yóò ká má kàn jù pé. ó dá mi lójú pé aago kan òru la wà bẹ́ẹ̀ ni mi ò jẹ nǹkan kan látàárọ̀. ibo ni màá sùn lálẹ́ òun lọ. eléyìí tún yà mí lẹ́nu ìwà wò lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàwọ̀jà ọmọ. ṣé mo lè sùn bí báyìí. ṣàánú mi o inú kí ni mo kóra mi sí báyìí àrùn ọ̀nù mi ti ń pariwo wọ́n ti ń kùn sí mi ti ń pa mí ibi máa ń pa mí ṣé màá tún fi bí sùn lóru yìí náà ni. má jẹ́ kí n tàn ẹ́ o ò lè jáde kúrò ní ẹ́stéètì lálẹ́ yìí oore kan tí mo lè ṣe fún ẹ ni wípé kó o tètè pe ẹni tó lé ẹ jáde kúrò nílé pé kán pe CDA chairman kí chairman kó reach àwa torí tó bá ṣẹlẹ̀ lọ́la ń sìn tó jáde tán wá ẹtì orí security wọn àdá gbogbo ẹ̀ lé. ọ̀tọ̀ nìkejì mi sọ torí pé mo yẹ kó tó bá ṣẹlẹ̀ ń bí ní alẹ́ yìí mọ́ ojúmọ́ ó wà ní wá ti bẹ̀rẹ̀ tó bá di àárọ̀ ọjọ́ kejì. mo ti gbọ́ nǹkan tẹ́ sọ ẹ jọ̀ọ́ ẹ kàn ro ti Ọlọ́run mọ́ mi lára ẹ jọ̀ọ́ bóyá mo lè sùn ọ̀dọ̀ yín kí lẹ fi mọ́ lọ́la kí n tó máa lọ ẹ. ọ̀rẹ́ ọ̀rọ̀ lọ́mọdé yìí sọ. ẹ bá mi bá wọn. level ni o sì gbọ́dọ̀ ṣẹlẹ̀. kò sí wàhálà wàá sùn tó wàá sùn tó àbí ìjọ kejì wàá máa lọ. Oya gbé. Àkúmẹ̀yẹ tó ṣu yín náà. Ìṣíwájú. Àádá ìmọ̀mọ̀ tọ́ náà ni, oya nìṣó. Ìṣíwájú. Nìṣó. Lẹ́fù rí o.
ẹjọ́ mà omi omi ẹjọ́. ẹ ṣeun ìyá mi ẹ ṣeun mo dúpẹ́. madam oore ni mo ṣe yín ẹ má jẹ́ kó dibi mọ́ mi lọ́wọ́ kí ló ṣe yín oore ni mo ṣe yín náà kí ló ṣe yín madam ẹ má jẹ́ kó oore dibi mọ́ mi lọ́wọ́ kí ló ṣe yín ẹ pẹ̀lẹ́ ẹ tí jẹun ni. madam ló máa fẹ́ ẹ̀hún lè bí ń pa wọn. bẹ́ẹ̀ ṣàánú mi. mo ń bọ̀. pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rọra máa jẹ ẹ rọra máa jẹ. ẹ má mọ omi yẹn mọ́ madam. ẹ pẹ̀lẹ́ wọ́n kàn yà tí bíbá yìí mo dẹ̀ ń lé òfin ògbẹ́ngbẹ́ mo dẹ̀ fún wọn lómi àbí tí wọ́n dẹ̀ ń lọlẹ̀ tó ń lọlẹ̀. ẹ wo ẹ pẹ̀lẹ́ mà. tó máa ti jẹ tán ok ẹ jẹ́ kó relax ẹ kó tó máa lọ. ok ẹ ṣé gan ẹ ṣé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó dàbọ̀. Fátọ́lá ọgbà mi náà ni ọgbà mi ni o má jẹ́ wọn ó bẹ èpẹ̀ sí gàrí ilé wa o ògo ilé wa wọ́n fẹ́ bomi sí i o àìsí ìlẹ́ni mọ̀sán kámù pàǹkóró bí n bá sọ pé mo nírú rẹ tí ó sì ń pọ̀ lóògùn tẹ́mi náà sì mọ̀ pọ̀ ní má wàá dójú tì mí má jẹ́ nkangun ayé bí mọdé ìbá ikú wà á ti ta ni. kẹ́ni mẹ́ńlá ó kú ó ṣàǹfààní. ọwọ́ ń pariwo ń gbàmí bẹ́ẹ̀ ni gbàmí ọ̀yàgbà ẹranko ń lé níbọ̀ yẹmọdẹ ọ̀rẹ́ mi ìwọ àti ta lẹjọ́ ń tàkùrọ̀ gan. Fúnkẹ́ ọmọ ẹ̀gbọ́n mi ni láti ìgbà tá a ti ṣènáwó tán ń lò forílédè láàmú bí wọ́n lù. láti ìjẹta. ó dìjẹrin lónìí. ìṣiṣẹ́ wo lẹ wá gbé. àwọn olóòtẹ́ẹ̀lì wọn ló jí jáde ni àti àjọ wá látèkó wọ́n ní àwọn rí ní àfẹ̀mọ́júmọ́ àbájáde ìwádìí lọ́dún àwọn ọlọ́pàá wọ́n láwọn ajínigbé ni ẹgbẹ́. ìtí mo fi ọ̀sẹ̀ fún mi pọ̀ Fátọ́lá ṣebí ìwọ Ṣàngó dàísí ni ọ Ṣàngó ń bàbá tó bí ọlọ́mọ ìwọ gangan ọ̀gbẹ́nu Ṣàngó sọlá ni Ṣàngó ni ọba aránṣẹ́ hàn ajàmá máàlà ní Ṣàngó àràwọ̀ alágbé wọn lẹ̀ ládìpẹ́lẹ́ mọ́ ládùn òpin tí mo pa kòrò tí pagi ẹ̀bọ́ ọ̀nà bí ẹ fi sọgọ́rù ìdílé wọn dànù kí wọ́n kú ká mọ́ rí ẹ mọ́ ojú bá ń lọ ká mójú nù. ọ̀rẹ́ mi ọ̀n pariwo Ṣàngó ń gbé sàrògbò odò dà torí tá a fi rán Ṣàngó sẹ́ni ká máa rán Ṣàngó lẹ́rùn ni. a jẹ́ pé tòró sòmí nù. ó tún níbi ká gbé ká ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ǹjẹ́ a lè rí kàìnkàìn tí wọ́n ìwẹ́ nígbà wà láròkù kàìnkàìn ìwẹ́ rẹ̀. Fátọ́lá kí ló lé mbẹ́. mo fẹ́ lè mọ ẹjọ́ lẹ́yìn sọ́ọ̀sì iṣẹ́ ìmọ̀ ni kẹ̀kẹ́ ta ìwẹ́ Fúnkẹ́ ọmọ ọdún mélòó ń Fúnkẹ́ báyìí bí iye bá ń bẹ láyé kò lè rí. tá a bá tún wá rí kàìnkàìn sáà lè rí gbàjá tán ìpọ́n tó ìfẹsẹ̀ lílẹ̀. ó wá sí ajẹ́ pé gbogbo nǹkan àwọn àgbákò ayé gbogbo nǹkan mùsíbà gbogbo nǹkan tó lè mérí èèyàn burú ayé lọ bí mi léèrè kí yọ ọjà ta ìpọn Fúnkẹ́. tá a bá ti rí iṣẹ́ ti ṣe. sọ́ọ̀ lè bá ń ṣe kí n máa lọ. ẹ̀sọ́ ò lè rí méjèèjì o. n ò lè rí ọ̀nà míì la tún lè gbà. máa gbọ́ tá a bá wá kọ̀ tá a lè rí méjèèjì tá a sọ yìí ṣáà wá lè ráwòrán rẹ̀ fọ́tò ẹ̀. mélòó. ẹyọ kan ti tó. mẹ́rin àbí mẹ́jọ. àlẹ́ ẹyọ kan ti tó. mo dé tán báyìí ń mú mẹ́tàlá wáyé. ọ̀ya mi sà. kílí òní ó tó sú mo dé nǹkan.
Bàbá. Òkúta tí mo fún ọkọ máa kó ná máa ń kọ́. Bàbá. Ẹ wo, òun ni. Kò ṣe tí mo ní kò ṣe ni. Bàbá mo ṣe. Nígbà tí mo ṣe títí ni mo fi sílẹ̀. Àìní sùúrù rẹ ni. Tó bá ní sùúrù kò sí tí ò lè ṣèjì náà. A ní mo try ẹ̀ wò. Nígbà tí mo ṣe títí tí kerosene fẹ́ tọ́nu kiri ni mo dẹ̀ paná ìdí ẹ̀. Ẹ̀yin náà ṣàbọ̀ nǹkan tí kerosene sọ ń tà ń sìn bàbá. Ẹ wo egbòkúta yín ẹ gbà bàbá. Èèyàn mọ ewé ìwòyí àní sùúrù rẹ ni kò sí tí sùúrù ò lè ṣèjì náà gbà kó lọ máa tún ṣe. Kí ni bàbá? Ẹ wo ẹ má jẹ́ kí n gbà o. Ẹ ṣáàbà mú lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe mú lọ́wọ́ ẹ̀ ní kẹ́ ṣe mú lọ́wọ́. Ẹ wo bàbá gbogbo òwe tẹ́ ń pa fún mi ló yé mi o. Ẹ wo bàbá mo wà láàárín àwọn olówó tí wọn ò dẹ̀ ní ọpọlọ tó mi mo mọ nǹkan tó ń fi owó dá lára nígboro. Ẹ wo bàbá Christmas kẹrin ló kọjá lọ yìí o ni mo ti fi ojú mi méjèèjì rí màá mi gbẹ̀yìn. Kì í ṣe kò wù mí kí n lọ sílé àmọ́ ṣe bí owó ni màá mú lọlé owó ni màá fi tọ́jú ìyá mi nígbà tí ó dẹ̀ sanwó lọ́wọ́ mi kọ́ kí ni mo fẹ́ lọ ṣe ńlé. Ẹ bàbá ẹ wo bàbá tẹ́ bá fẹ́ ràn mí lọ́wọ́ ni kẹ́ ràn mí lọ́wọ́ o ṣe rí òkúta yìí ẹ má fún mi mọ́ mi ò ṣe mọ́ mi ò tiẹ̀ ṣe mọ́ rárá ni ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ bá mú lọ́wọ́. Kí mo porúkọ ẹ náà. Fúnkẹ́ ni bàbá Olúfúnkẹ́. Bẹ́ẹ̀ ni. Àgbáwí ibi ọ̀pẹ̀rin sí ni wọ́n pè ní ọgbọ́n ọ̀pẹ̀rin ibi àpapọ̀ sí ni wọ́n pè ní òkè ìdìbò ibi àtètè ìdó sí ni wọ́n pè ní ṣẹ̀dó ilé. Olúfúnkẹ́. Bàbá. Ibi tán ti dẹni tí wọ́n ti tú ni ó ló fẹ́ lọ yìí ṣó lè lọ. Bàbá kí ló ń ṣe mí tí mi ní lọ. Bàbá máa lọ. Máa lọ. Ọ lọ. Bẹ́ẹ̀ ni bàbá. Ọláyà rẹ̀. Bẹ́ẹ̀ ni mo láyà. Bó bá jẹ́ báwọn ó tẹ̀lé mi ká lọ. Ó yá bàbá. Ó mà ga ọ ohun tó ta kókó tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run. Ká ló máa gbàgbọ́ pé èmi tí mo wà lára billboard lẹ́yìn wọ́n á dẹni tó ń jókòó sẹ́gbẹ̀ẹ́ títì pẹ̀lú 90 lọ́rùn. Ó máa ṣe o. Bẹ́kún kọ pélé ta ló lè sọ ó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí. Àbúrò jọ wá. Àbúrò jọ ìṣòro fún mi ní change díẹ̀ kí n fi jẹun. Mi ò fẹ́, ó ṣe. Àbẹ̀rẹ̀ olórí burúkú. Èmi ló ń fowó nura fún. Èyí tó wà lára mi gan-an mi ò tí ì ràn tán. Amówó òṣì ẹ lọ. Àpòlù ìbúkú lélẹ́yìn ni àwọn olùbá dáṣà òṣìyẹ náà. Ṣé pàtí lọ pè mí ni? Gbogbo ìbílẹ̀ lèmi o. Bẹ́ẹ̀ pé bàbá àti ìyá ẹ̀ ló bí ẹ̀dá. Ọjà wèrè ni. Màá tún gbà kejì. Tẹ̀ sí nǹkan tó bá ṣẹlẹ̀. Kí ló dé? Bàbá. Kí ló dé? A ṣe eré mà ni. Ó pè mí ní junction lọ́dọ̀ yín bẹ́ẹ̀. Adé ibẹ̀ máa fún better life. Ló wá kí nǹkan kan náà fẹ́ máa gbé 10 naira mi lọ. Ń gbọ́, èló lo ibo lo ti gbé? Bàbá
oríta ilé ọ̀dọ̀ yín bẹ̀yẹn ló ti gbé o ló wá ń gbá mi létí. màá tún gbà mí. má bínú ọmọ mi má bínú wọ́n máa lọ. ìgbà tí yẹn rà. fi yá mi oníkó máa lọ fi yá mi. kí ni ha ta ló rọjú mọ́. Fúnkẹ́. bàbá gòkè wá bí. tẹ́lẹ̀ àmì dà fún mi tẹ́lẹ̀ àmì mẹ́rin kò fún mi tẹ́lẹ̀ àmì. take away my friend. wáyé. bàbá tẹ́lẹ̀ ra mi ó ń gbé tẹ́lẹ̀ ra mi lọ bàbá. máa kúrò abẹ́tí wa pàdé ṣùgbọ́n máa lù ẹ̀ bolẹ̀ orúkọ obìnrin tí ò lè jà ní mi máa forí ẹ̀ mọ́lẹ̀ àṣìṣe kọ́ṣìlá jàre olórí burúkú tẹ́lẹ̀ ra mi ò lè láyé o kò lè láyé kó tó ní jọ́ṣọ̀ wá rí i. Fúnkẹ́ inú ẹ̀ fẹ́ le díẹ̀ o ṣé torí 10 naira náà ló gbá arákùnrin òun létí báwọn ó bá yíjú padà sí ọ sọ́wọ́ rẹ̀ ká ni. bàbá wọn ò bí dáa ẹ wọ ọlá yín ló jẹ o ẹ wo máa ṣe máàkì sí lára ni ẹ jẹ máa gúnra wa pa ni 2 fighting ló máa jẹ èmi ò láìkì yan jẹ o mi láìkì yan jẹ rárá ó yàn mí jẹ ni wàá gbé 10 naira mi lọ. ó dáa èyí tó wá lọ ńkọ́. ṣé ó sì dá ọ lójú wípé èèpẹ̀ ojú ẹsẹ̀ ìyá rẹ níbẹ̀ ni. bàbá tí màá mi ni. ó ti tán ó ti lówó kó mọ mì sọ́tún kó mọ mì sósì ló kù owó ti dé ṣùgbọ́n jẹ́ kí n wí fún ọ gbọ́ o bí o bá ṣe ń lówó lọ́ọ́ mọ gbọ́ ìròyìn burúkú nípa ìyá rẹ o. ìròyìn burúkú. ọjà kẹ́ǹkan betí ni ó ṣe bíi pé o gbọ́. ọmọ yìí pé bí owó tiẹ̀ bá ṣe ń ya yẹn tówó rẹ̀ ń dé tí ń pọ̀ sí ní ẹsẹ̀ ìyá rẹ̀ ni ó máa jẹ rà wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ yìí pé ẹ̀yà ara ìyá rẹ̀ òun la fi ṣe oògùn owó. ó máa jẹrà. bàbá ṣebí torí ìyá mi náà mo ṣe fẹ́ lówó. èèbó owó òun ló ti ní yìí. kí ni rojú láyè tọ́jú wọn ni bàbá. owó òun ló ti ní yìí. o rò pé ìyá rẹ̀ ó kú ni àbí o rò pé yóò kú kò ní kú yóò tiẹ̀ kú kètí ìyá kìí ṣèṣin ìyá rẹ̀ ó gbó yóò tọ́ yóò fọwọ́ pawú yóò fèrèkì tóbi. ó ń sunkún ni. Màámi mà ní. Kí ló wá ń pa ọ́ lẹ́kún? Ìwọ ló ó sì sọ pé o lè wọ gbẹ́rù dò ní olóòdù ẹ̀ olóò lè wọ gbẹ́rù jẹ́ran ẹ létí. Ó ti dọkùnrin ó ti dọkùnrin. Ẹ ṣe máa ẹ ṣe owó nǹkan máa. Ma, ẹ jọ̀ọ́, kò sówó lọ́wọ́. Kò ṣe ní sówó lọ́wọ́ yín. Tó bá ti jẹun tó bí wọ́n máa ń sanwó rẹ̀. Èmi gan mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. Kò sí ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ mi, mo ń ṣiṣẹ́ ń bí. Kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn? Mo ń rìnrìn àjò ni. Owó tí mo mú dání ó wá sọnù. Ebi dẹ̀ ń pa mí. Mo wá ní pé kí ìyá kí n jẹun. Ẹ jọ̀ọ́ mà. Ẹ jọ̀ọ́. Ẹ̀yà bíbá ìwà ìjẹun ẹ̀ lówó dání. Ibi ni, ibi ló ń pa mí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run. Madam, ẹ fi wọ́n lẹ̀. Kí ni nǹkan tó jẹ? Iyán mẹ́rin ni mo fún wọn pẹ̀lú ẹran, ṣùgbọ́n wọ́n jẹ iyán mẹ́ta, wọn jẹ ẹran kankan rárá. Bẹ́ẹ̀ ni. Wọn ò jẹ bí náà. Nǹkan tí gbogbo wa náà máa ń gbọ́ ni pé ọ̀fẹ́ ni oúnjẹ, ẹran lówó. Kí lẹ́yìn tí ń sọ yìí kó lówó ọjà lásán ni. Ẹ má dá wọn lóhùn. Ok. Nígbà tí wọn ti jẹ ẹran sí ẹ fún wọn ní ẹran but ẹ fún wọn ní ẹran ògbóró ẹ má fún wọn ní ẹran ọ̀gbẹ́ o ẹ má fún wọn máa sanwó oúnjẹ wọn. Ẹ jókòó kẹ́ jẹran
ẹ má bá mi sanwó ẹ̀. a máa ń fowó ṣeré ni àwọn ọmọ bọ́ìsì làwọn àwọn ọmọ gbòòrò kò sí wàhálà ẹ fún ọ lẹ́ran fún ọ lẹ́ran. ẹ pé kọ́ fún mi lẹ́ran. ohun ẹran gbòòrò ni má fún ọ lẹ́ran ya o ẹran gbòòrò. ẹ bá mi kó wá ẹ ṣeun kú ẹ ṣeun. kò sí wàhálà ẹ jẹun ẹ jẹun. má fún ọ pure water fún ọ ní bottle water. bottle. Fúnkẹ́ ibi awíládé yìí o yẹpẹ ojú ẹsẹ̀ ìyá rẹ tí mo ní kó bù wá fún mi òun ni mo fi ṣeṣẹ́ tí ń bẹ nínú gbá oníkókó mọ́jọ́gbò yìí o ọṣẹ tí ń bẹnú rẹ̀ yìí ó wẹ̀ fún ọjọ́ 7 gbáko pẹ̀lú aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ àárín ọjà tó bá mọ̀ pé ó tóbi tó gbajúgbajà ló sì ti máa wẹ̀ ìwẹ̀ yìí. bàbá àárín ọjà. òru ni kì í ṣọ̀sán kò sì gbọ́dọ̀ pa ọjọ́ kan jẹ. bàbá kí ló dé tó fi jẹ́ àárín ọjà ṣé mi ò lè wẹ̀ ní balùwẹ̀ ni. má ṣe o ṣé o mọ̀ wípé òòṣà ọjà òní ò máa gbowó ribiribi ká ọmọlé wọ́n ní àṣà gbé nǹkan dùgbẹ̀dùgbẹ̀ ká lò ó wọ́n máa gbé òbítíbitì owó ká ọmọlé. ọjà méje bíi Òṣòdì Òyìnbó Gbági Ìbàdàn Agbeni ọjà Òjélẹ́dẹ Orísunbáre l'Óṣogbo. ẹ wo bàbá ṣé ní gbogbo ọjà tẹ́ ń dárúkọ yìí lóòótọ́ mi ò tí ì dé gbogbo ẹ̀ rí o àmọ́ mo máa ń gbọ́ pé àwọn ọjà ńlá ni wọ́n jẹ́. ẹ wo bàbá ó máa le díẹ̀ o ó máa le. kò lè lé òru ní ìsọ̀sán. kò lè lé òní ò lọ. owó ni mo wá máa tún máa fọ. ó dà dúró tó bá. ọ̀sà ògún o. ẹran kú ọmọ èèyàn yé kí ló ṣẹlẹ̀. ìrànlọ́wọ́ yín la bá wà. irú ìrànlọ́wọ́ wo. wọ́n dúró ń bẹ̀ wọ́n bọ̀. ọmọbìnrin ni mo torí ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe ń wojú ẹ̀ tó rẹwà dáadáa wọn ó lè ní. ó lè rẹ̀ gbórin débi pé ó lè gbé mọ̀lú lọ́sàn-án gan. kí wá rí nǹkan gidi gbé bíi pátá àwọn ọ̀rẹ́ ẹ̀ bíi kó mú sìgá àmukù bíi kó gbóòórùn ọbẹ̀ nílé kẹta kó lọ jìbù. nígbà tá a wá ṣèwádìí ọ̀rọ̀ ẹ̀ a wá rí i pé àwọn ayé ló wà ń di ọ̀rọ̀ ẹ̀. olùdọ́wọ́ ayé nú ni ayé mọ̀ níkà o. èmi náà gbọ́dọ̀ fáyé o èmi ìyá mi sọ̀rọ̀ nìgbà gbọ́dọ̀ fún yín. irú ìrànlọ́wọ́ wo gan lẹ wá fẹ́ kí n ṣe fún yín. ó fẹ́ bẹ òòṣà ọjà lọ́wọ́ ẹ̀ kí wọ́n bá òun bẹ ẹni tó fi ṣe òun. kí ló wá dé tẹ́ ẹ fẹ́ bẹ òòṣà ọjà lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ gbọ́ níbi tí ọjà wà ń sàlẹ̀ tó fi wá jáàrin ààrẹ láǹbilẹ̀ tí wàá fẹ́ sí sẹ́ẹ̀mọ̀ pé ibi tẹ́ ẹ wà ó lágbára bí. ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ mo kí ọ kú iṣẹ́ ọmọ tí náà ní jálè. ẹ ṣeun. ẹ wá máa lọ. ní ni ó dúró sí àárín gbogbo ọjà láwa yìí lọ báwọn má bẹ̀rù o lọ sí tó ní í ṣe lọ níbí ni ó ti padà máa lọ báwọn má bẹ̀rù o lọ kò séwu kò sí nǹkan kan lọ báwọn kó lọ wẹ̀wẹ̀ tó fẹ́ wẹ̀ má dúró ní ìdí ọ má bẹ̀rù o. kò sí àrídájú fún abẹ́rẹ́ tó wọnú òkun rírí
Ifá ní gbódógbódò gbódó fún mi kí n ró sọ. Kò bá mọ̀mọ̀ gbódó rù mí o gbẹ́là parumọ̀ rẹ. Wọ́n ní gbà oró kì í fọ́. Òrù àtùlọ̀ kì í fàya. Adìyẹ dà mí lóògùn nù. A fọ́ lẹ́yìn. Kábíyèsí. Ó dàbí pé ní tá a torí rẹ̀ dífá yìí. Ó ṣe èèyàn kan ni. Tó ní tòun sì ń jẹ ń yà díẹ̀díẹ̀ tí ń gbẹ̀sìn lára rẹ̀ díẹ̀díẹ̀. Ifá. Kábíyèsí. Èmi gan fọkàn bá lọ bí gbogbo ẹ̀ ṣe lọ. Mo ti ń wò bẹ́ẹ̀ lọ. Alárábìnrin wa lè ṣe. Ẹ jẹ́ alẹ́ wò kábíyèsí. Mi ò mọ ọyàn kankan pẹ̀lú ẹ̀yà tó sáwọn ọ̀rẹ́ o. Mi ò mọ o. Ẹnìkan ṣo náà mo dẹ̀ mọ̀ mọ́ dáadáa tó súnmọ́. Ó dáa, iṣẹ́ kí ni arábìnrin yìí ń ṣe? Gold ló sọ fún mi pé òun ta tí mo dẹ̀ ń rí lọ́wọ́ ẹ̀. Ó tún lóun ṣe òun máa ń import nǹkan òun dẹ̀ máa ń export àwọn ọjà míì pàápàá jùlọ mọ́tò ó máa ń import ọkọ̀ tá à ń wá ìyẹn mọ́tò. Ṣé kì í ṣe párábìnrin ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí ń gbé gbòógì olóró kábíyèsí? Ifá. Kábíyèsí. Ifá. Kábíyèsí mọ̀ ń jẹ́ yín. Mi ò mọ̀jú tó sọ fún mi lọ. Mi ò mọ̀jú tí mo rí lọ. Èèyàn ò ṣe jẹ́rìí. Sórí ibi tọ́rọ̀ dé yìí. Ifá bóyá kò máa lọ́nà tàbá tí rojú tu ẹ̀. Ohun tí Ifá bá tún wá sọ fún ẹ nígbà tó bá délé tó bá ṣe gbòógì tó ṣe pàtàkì tó fi lè jẹ́ mọ̀ pé mi. Kábíyèsí, àbí ká pèsè ọ̀kàkà ẹbọ fún láàlú òfin oko onílé oríta ògbónímí sumíkẹ́lù ó bonímí. Gbogbo tó bá lẹ́tọ̀ọ́ láti ṣe ètùtù ni o ẹbọ ni o láti lè jẹ́ kí á rí arábìnrin òun ni kò jẹ́ ká ṣe. O ti gbọ́? Ọ̀dà. Àjí ẹ mọ bí ẹ ṣe máa gbé Ifá délé kó dẹ̀ sọ fún Káyọ̀dé kó yọjú sí mi lókè. Ok. Yeah. Ifá. Ẹ má wọrí tẹ. Ọlọ́run bá ti gbé ìjẹ̀dá. Ó yá kí ló lè wá ẹ̀ wá ká. Olóṣò ìjọ wà. Kí ló fẹ́ forí burúkú náà? Torí kí ni? Ó yẹ ẹyin ni, èmi ló máa sọ̀rọ̀ sí. Ẹ ṣe lè máa pè mí lọ́lọ́ṣọ́. Ṣé mo fẹ́ yín rí ni? Màá ná ẹbí kó kú ni, màá tún ní kó bẹ̀rẹ̀ ẹ̀ gan. Torí kí ni? Gbẹ́nu dákẹ́jọ aláìnírònú ará Costa Rica. Ògo òdílé yín, ògo gbogbo agboolé yín ó sọnù. Ó wá gbé báàgì, òun rìnrìn àrèkiri, ó tún ṣàṣẹ́wó lọ àbí. Ó wà lára ẹ. Òsìrà tamọ́ra yọ. Ẹ owó erí àfi bíi sálámọ́. Ṣé ọmọ yẹn relate pẹ̀lú wọn lọ́tọ̀? Why not? Ìyàbọ̀ nìyẹn náà ọmọ bọ̀dá Kasim. Kasim àbúrò ìyá fún kẹ̀kẹ́ tán wáyé. Ìyá olówó ayé. Ó mọ nǹkan tó kọ dùn nínú. Bàdí gbé pòpùsà mi lọ́dọ̀ báyìí, ó kò lù báyìí lásán ló. Ọlọ́run báyìí jẹ́ lọ nìyẹn. But a lè ti sọ, ó lè má ti kú náà. Adé tó kù sí máa jàgbàdo, ìrètí wà. Ìjọba máa kú báyìí. Ìbọn ń wà ní. Ọwọ́ dẹnu sọ dẹnu. Ó ti lẹ́yìn tó ti lù. Àwọn padà sẹ́yìn owó. Mo lọ ta iṣẹ́ yẹn àwọn ọmọ yẹn ní fèsì jẹ́ kí n lọ bá wọn. Iṣẹ́ báyìí. Èmi wà ń bíjọ. Ó mà ga ọ ohun tó ta kókó tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ ohun tí wọ́n sẹ́ni kan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàkóyàmíra ayé ọmọ. Bẹ́gùn kọ pélé ta ló lè sọ bó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí. Eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tú. Kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n sẹ́ni kan kedere lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ṣínà ìràwọ̀ ọ̀yà lẹ́kọ̀ọ́ sí
bá wọn lómi ṣàwọjà láàyè ọmọ ẹni bá ṣòun ẹnìkan ò ṣe rí àbígbẹ̀yìn bó ti máa rí màmá ṣe lógún mọ́mọ́. bàbá mi mo jẹ yín. ẹ̀mí ìrógún. àṣẹ bàbá. ilé tó fi hàn mí wà á lò pẹ́ o. àṣẹ. ẹ ò ní ṣẹ́kù. àṣẹ. mo fẹ́ béèrè yàrá tí mo ní kó yà sọ́tọ̀ tó o rántí sọ fún àwọn abánikọ́lé rẹ kí wọ́n yà sọ́tọ̀. àti yà sọ́tọ̀. ó ti dáa tó bá wá dọjọ́ iwájú máa sọ ìta lò funfun. mo ti gbọ́ bàbá. máa sọ fún ìta lò. mo ti gbọ́ bàbá. bàbá ní ọ̀sẹ̀ tó kọjá mo ní mo fẹ́ lọ sábúlé kí n lọ kí màámi ẹ̀dẹ̀ ní kí n yọjú sí kí n tó lọ bẹ́ẹ̀ ni ṣé kò sí. kó má bàa sí ni ìgbàgbé ló ṣe mí tí mi sọ fún ọ wípé tá a bá ti ṣe ájò ajé ìtàn o ìwọ àti ìyá rẹ ẹ gbọ́dọ̀ ríra yín títí tí àgbéǹde àlùkìámọ̀ tí ó fi dé. tí mo bá gbọ́ yín yé dáadáa ẹni èmi àti màámi a gbọ́dọ̀ fojú kojú báyìí. bàbá why now. wẹ́ẹ̀bì ti bó. bó bàbá síbi torí màámi mo ṣe é ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí. ṣé ìwọ ò mọ̀ wípé nǹkan tá a lò fún àjò ajé àjò owó yìí ẹ̀yà ọ̀kan nínú ẹ̀yà ara ìyá rẹ̀ la lò. but bàbá ṣebí torí màámi náà mo ṣe ṣe nǹkan tí mo ṣe ẹ wá ní kí n má fojú rí màámi bàbá kí ló dé. ó mọ̀ pé tẹ́ bá fojú rinjú tó bá rí ìyá rẹ̀ báwo ló ṣe rí ìyá rẹ̀ tó ní náwó fún un. ìyẹn ní dandan kí n náwó fún wọn àmọ́ bàbá ẹ bá ti sọ léè fún mi kí n tó dáwọ́ lé. wà á tó o bá fojú rinjú o tún náwó fún ó léwu èèwọ̀ ni. mo gbé. bàbá a nítorí màámi mo ṣe ṣe mi ò gbọ́dọ̀ fún màámi lówó mi ò tún gbọ́dọ̀ fojú rí màámi. bàbá èyí ò dá iṣẹ́ wọn sọ pé gbàgbé ṣé kí gbàgbé irú nǹkan báyìí ni bàbá bóyá kí gbàgbé kápẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni màá ti mọ̀ bí a mo fẹ́ ṣe àbí mi ò fẹ́ ṣe mọ́. bàbá yóò dà náà yóò dà. ìjọ́ kìíní àná tí mo bi ọ́ wípé o fẹ́ bá mi wọ gbẹ́rù olóòṣètàn àti wọ̀ ọ́ ìgbẹ́rù ń lò wọ̀ yìí. mi ò gbàgbé ọmọ kí n bá sọ pé ti sọ fún mi tẹ́lẹ̀ ni mi ò ní ṣe ẹ̀gbọ́n ṣe rí orí tàtà gbé dúró sí i ẹ jọ ṣé mo lè padà sẹ́yìn tí mo fẹ́ padà mi ò fẹ́ ṣe mọ́ mi ní rí màámi mi tún sí fún màámi lówó àti jẹ o kí wọ́n láǹfààní owó tí mo ní gbà yẹn. o ti jẹ lérewé o sì ti mu lérewé o ti dá aṣọ eléwé nèrè bóra bó lọ fẹ́ padà sí. èèwọ̀ ni. bàbá o ẹ káwọ sà yẹ sà ẹ kú àtàrọ sà. àtàrọ nìyẹn. yẹ sà àwọn báàgì yín kọ́. báàgì ọ̀nà báàgì mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣé mi lálejò. lálejò. dààmú bọ̀. à ń retí yín nílé. Abasaidi o gbọ́dọ̀ yìí nísìnyí mo gbọ́ ní ẹ tó sọ ọ́nù rédíò yìí alóbìnrin wọn jí gbé ni sani wọn sì rí ni wọn yan sí wa ni o wọn ò tí ì rí o ṣùgbọ́n wọn ò jí gbé torí hòtẹ́ẹ̀ tí sídẹ́ẹ̀tì ẹ̀ ti ṣẹlẹ̀ èmi fúnra mi lọ bẹ̀ ń jẹta. ẹni ẹlẹ́ni wọ́n ló wá sòkú ìyá rẹ̀
ni wọ́n bá jí gbé. Wọ́n ní fúnra rẹ̀ ló fẹsẹ̀ ara rìn jáde láàrin òru tí wọ́n tó lọ. Wọ́n ní ṣùgbọ́n o wọ́n ti wá rí mọ́tò ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ọ̀nà lọ́nà pápá lábẹ́òkúta. Ìkúnlẹ̀ àbíamọ wọ́n ti pẹ́ ní ẹlẹ́ni dànù nù. Ìyẹn ló sọ òun kò sáwà o torí wọ́n ní wọ́n bá fóònù ẹ̀ àti bedroom slippers tó wọ̀ àti dọ́là tó ná kù fún bí òkú ìyá ẹ̀ wọ́n ní ẹ bá nu mọ́tò ẹ̀. Èjì rẹ̀ bọ̀dé èjì rẹ̀ ṣe mọ́tò yìí wọ́n ti pẹ́ ní ẹlẹ́ni. Ó yọ lọ. Ó yàwó èèyàn gan àkànní fẹ́ sọ ni. Kéèyàn wá nílùú rẹ̀ kó sì wá ṣe ìnáwó kó sì má rí mọ́. Bẹ́ẹ̀ mọ́ fúnṣá tó bá ti jẹ́ pé wọ́n fa kọ́ọ̀pù ẹ̀dá. No. Ẹ má ṣùkú bẹ́ẹ̀. Ṣẹ́rí ìwádìí ò dúró. Our own investigation is ongoing and we are very optimistic. The only reason to why we have invited you down here is tí mọ́tò wọn ta rí ní Ogun State somehow bewildered. Just like that? Ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ yẹn pa ọ̀rẹ́ mi ṣá? No. Ẹ má jẹ́ ká ronú bẹ́ẹ̀. Pé bí wọ́n lè pa àbọ̀n ti pa. Ẹ má jà ro ikú ro àǹtí o because tẹ́ bá ti ń rò bẹ́ẹ̀ a fẹ́ dákẹ́ àdúrà kò sẹ́ni tá fẹ́ gbàdúrà mọ́. Well, ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni sọnù lọ. We need answers. We just can't I don't get it. Ẹ ronú dáadáa bí ọmọ Yorùbá ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan pé Bíbélì gan sọ wípé for with God nothing shall be impossible. Yes. Ẹsẹ̀ ara wọn tán fi rìn jáde náà fi rìn wọlé lágbára Ọlọ́run ẹ má jà dákẹ́ àdúrà. Gẹ́gẹ́ bọ́lọ́pàá ṣe sọ Ọlọ́run á jẹ́ ká rí Fúnkẹ́ kò ní sọnù lágbára Ọlọ́run èmi nígbàgbọ́ ẹ jẹ́ kó wá ká ní hope pé kò ní sọnù àbí kí ni hope gbogbo iṣẹ́ ní bílí pé kò ní sọnù a máa rí Fúnkẹ́ ní agbára Ọlọ́run. Wà báwo wà ní báyìí ṣé gbogbo wàhálà yóò ti máa sọ ẹ báyìí. Ìyẹn dùn yín bí kì í ṣe táwọn business agent wa tán pè láti abroad I can't pick that call because mi mú nǹkan tí mo fẹ́ sọ fún wọn. Officer, you gotta get on this, man. We need answers. This doesn't make any sense. We'll feed you with answers. Officer, àwa fẹ́ máa padà lọ sí Èkó so that a lè máa ṣe one or two things relating to case tó wà nílẹ̀. Hopefully, a máa rí Fúnkẹ́. Thanks for your concern. Oh, baby, what happened now? Shut up. Alájà. Fi pé kárí àwọn nǹkan dání bí báyìí. Wọ́n ń ta oríṣiríṣi nǹkan tó fine. Bí kíni? Bí fruit, plantain, àbí iṣu. Wọ́n ẹ̀rí ní oríṣiríṣi nǹkan náà ní. Let's try. A lè ra àwọn nǹkan náà bí epo pupa, bí gàrí. To get ẹ̀. Ló máa wà more cheaper ń bí báyìí ju Èkó lọ. Ó ti yé yín. Wọ́n lè ṣe. Gbogbo dédé náà. Kí ló ṣe ẹ́? No, you're not good. You're not sharing now. What is wrong with you? Ọ̀rọ̀ Fúnkẹ́ yẹn ló ń fún wọn. A máa rí i lágbára Ọlọ́run, a máa rí i. She must be found. Japa kì í búra ẹ̀ náà ká lè ra àwọn nǹkan tá a fẹ́ rà. Obìnrin tó jí ká sí. Bravo. Ora, one money. Baby. What?
Alájà. Tani. Fúnkẹ́ ọ̀rẹ́ mi. Ibo lógún gbà wọlé. Gbà wọlé síta nílá. Ṣé mo fi ń dáná àbí tí mo fi jọ́kùn yìí? Kò sọ̀rọ̀ fẹ́ láàrin èmi rẹ̀. Bó bá ṣe pọ́rọ̀ fẹ́ wà láàrin èmi rẹ̀, èyún yàtọ̀. Àmọ́ bí o ti sọ̀rọ̀ fẹ́ láàrin èmi rẹ̀, bí n bá ń tẹ̀lé ọ káàkiri tájọ ń jó káàkiri, ìtumọ̀ mi ni ó ní. Àṣé wáyé ni kò ṣe ń pànìyàn o. Àbójú ojú ọ̀run ó dúdú biribiri. Àfojú wọlé ó dákọ́ ìkéṣe. Àwọn wa a ò rí a ò sùn. Erí ti gòkè àlọ́. Fúnkẹ́ ti lọ ó dìgbà ó dìgbére o àìlọ́kọ́. Ikú dóró ọ̀run ó láre bọ̀ wò. Ikú dóró ọ̀run ó láre bọ̀ wò. Ọ̀run ò dàbí ọjà ń bá lọ wéré. Bá lọ látòwúrọ̀ máa dé lálẹ́. Ikú dóró ó dìgbére ó dìgbà ó láre bọ̀ wò. Ikú dóró máa kórè dé ó láre bọ̀ wò. Màmá Àlíyá ọ̀run ò dàbí ọjà ń bá lọ wéré. Bá lọ látòwúrọ̀ máa dé lálẹ́. Ó dàbọ̀ ó ikú dóró ó dìgbére ó láre bọ̀ wò. Kí ló pàdán o? Omi ajá lólo. Kí ló pàdán o? Omi ajá lólo. Kí ló máa pàdán o? Omi ajá lólo. Kí ló pàdán o? Omi ajá lólo. Kí ló máa pàdán o? Omi ajá lólo. Abẹ́kú abẹ́kú. Omi ajá lólo. Abẹ́bẹ́ abẹ́bẹ́ o. Omi ajá lólo. Abẹ́kí nìkan kádàrá. Omi ajá lólo. Èyí lé. Omi ajá lólo. Èyí máa lejò. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n ń sẹ́yìn kan kedere lójú Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn tó yà mí lẹ́nu. Ṣínà ìràwọ̀ bóyá lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lóbi ṣàròjà àwọn ọmọ ẹni bá ṣòun ẹnìkan ò ṣe rí àmì gbẹ̀yìn bó ti máa rí màmá ṣe lógún mọ́mọ́ o. Ṣé ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ yóò ká má kánjú pinlẹ̀ ọ̀la àkànjú wa yàwó ẹ dákun òun kò ní lọ ẹni bá ṣòun ìkọ̀kọ̀ yóò padà dára ẹlẹ́bi ni ṣé rí gbẹ̀yìn o. Ọlọ́run ló mọ̀ o. Ṣé rí gbẹ̀yìn o. Ọlọ́run ló mọ̀ o. Ohun tí wọ́n ń sẹ́yìn kan kedere lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàwọ̀jà ayé ọmọ.